bàbá olóyè ọ̀tún. ṣé ìfẹ́ yín mọ bàbá ó bí mi ni. ọmọ ìdá mi mọ̀ ọmọ mi ó pọ̀ inú oko bàbá mi ló lóko. ṣé bàbá tiẹ̀ ló ní ìlú ni. ọmọ dúró dè mí níbẹ̀ o dúró dè mí níbẹ̀ o àyà pàgbà mẹ́pẹ̀gbẹ̀jẹ oyè lọ́lẹ̀ ọmọ ìlọ mi wà dúró dè mí. wípé nítorí ọmọ mi Adénìkàn gbogbo tí bá ti ń béèrè ẹ mọ̀ ṣe fún mi mo ti wá dé báyìí ó yẹ ẹ mú lé mi lọ́wọ́. ọ̀rẹ́ mi nù láti bẹ̀rẹ̀ ayé mi. Dénìkẹ́ má sì mí gbọ́ kó o sì má sì ìyá rẹ̀ náà gbọ́ ìyá rẹ̀ ò pé dandan ọmọ ọlá ni kó o máa bá rìn bíi tiẹ̀. ó yàtọ̀ síra àwọn kínní ní kínní mi ó yàtọ̀ sí kínní wa. olóyè ọ̀tún á jẹ́ pé ẹjọ́ máa ní. ẹ fẹ́ dàgbàsókè ìlú inú. ẹ kú iṣẹ́ o. ṣé kìlú ló ń jà fún ni àbọ̀rọ̀ ara ẹ̀ ló ń jà fún. ẹ̀jẹ̀ ní dààmú mi èmi gbogbo ilẹ̀ bàbá mi ta gbogbo rẹ̀ tán. ẹ kì í ẹ mú ẹ lọ rí ìrẹ̀lẹ̀ pẹ̀lú tánà. mi ìdílé ràn mí ẹ dákun kábíyèsí ẹ dákun wọ́n rán mi sẹ́ni. nínú oko tó ti ń gbàdó lọ́wọ́. bẹ́ẹ̀ni tẹ̀lé ti pẹ̀tẹ́wọ̀ àtẹ̀wọ́ bíi ibo ìwọ rẹ̀ ló ka gidigbo lónírọ́ ní o ẹ ṣe jẹ́jẹ́ o. gbogbo tó dé báyìí yóò dé bá gbogbo wa náà. ẹni bá mi rè bí o. ẹ sì máa ń pè mí sí pàdé ìṣẹ̀kan kan náà ẹ má pè mí sí pàdé ìṣẹ̀kan ẹ má bàa tó. láì jẹ́ pé ọwọ́ ọmọkùnrin tẹ lọ́sàtítà bọ̀ wá. ilé ẹjọ́ olè ajá ẹranko burúkú akẹ́ sẹ́rẹ̀. ṣé orí bó ṣe dá mi dúró látàárọ̀ o kàn wá waste time mi dànù bíbá yìí ni. bébí fara burúkú balẹ̀ náà òun náà ló ṣàní ká wá bóun gbé tábà mọ̀ pa ní bana àdèmà máa lọ. àbọ̀ kílẹ̀ tó confam kó tó wá pè mí nílé náà. òun kì í ti ṣọlẹ́ ti ṣẹlẹ̀ ní ojú ká máa lọ sílé. wọ́n ló mọ jàre. àwọn ọmọ ẹ àgbà ẹkọ wọlé ẹ̀yin guys ẹkọ àwọn ẹ wọlé.
Enter, ẹ wá ṣe enter bọ́ ẹjọ́. Enter, ẹ wá ṣe mọ́. Ẹ wá enter, ẹ kúrò ayé wọnú mọ́tò. Ẹ mú ọmọ ni. Àjọ àdúgbò ẹ̀kẹ́ pẹ́. Látàrọ̀ tí mi ò sọ anything dáàdì ti dé ń sìn mo lọ bá wọn mo ò ní kankan tí mo fẹ́ bá yín ṣe. wá ṣògbádùn kí ló ṣe ọmọ pẹlẹbẹ alára gbígbẹ yìí ṣó wàá òkè ṣá. bẹ́ẹ̀ ṣọlá ṣé kò tó wáyé kí n máa ké nìyẹn ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọmọ kékeré ló sọ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ṣàwà mi báyìí mo bá yín ṣeré ẹ jẹ́ ká play game wa ẹ má bínú ẹ má dá lóhùn ọ̀rọ̀ ọmọ kékeré ni ẹ ṣàyí pé small girl ni ẹ má bínú ẹ má bínú ẹ má dá lóhùn ẹ mọ̀ pé ọmọ kékeré ni kò gbọ́n ẹ jẹ́ ká play game wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ after àwọn kí lẹ mú èmi mú 5. Tájú ò gbé fóònù bọ̀ kí ló ń ṣe bọ̀bọ̀ Tájú yìí báyìí ó yẹ kó gbé fóònù sí kò gbé fóònù sí á lè mọ̀ bóyá ó ti rí táyà ta ní kó rárá extra ló wà lẹ́sẹ̀ mọ́tò yìí ń sìn báyìí. mo sún ìwọ ni ọ̀rẹ́ mi mo sún ṣé wọ́n ni oh my god kí ló wá ṣe bí báyìí kí ló wá ṣe bí báyìí. I'm happy to see same here ọ̀rẹ́ wow you look good. ìwọ náà fine. kùjọ mẹ́ta so kí ló wá ṣe bí báyìí. wo àdúgbò mi ni bí ìbàyìí náà mo fún fọgànáísà lówó kó bá mi ra táyà extra ni mo gbé sẹ́sẹ̀ mọ́tò yẹn. no like serious ó wá fọ́nì o kò tún wá gbé fóònù tá fẹ́ fi mọ̀ bóyá ó bá wa rí táyà rà báyìí. wo báwo oníṣẹ́ owó yẹn máa ṣe máa ń ṣe ni ọlọ́run máa bọ́ ó mì tá àdúgbò ló ń gbé. àdúgbò yìí ni mo inú ẹ́stéètì ní ìbàyìí ní really ọlọ́run. ó ti ẹ̀ ti dà jẹ́ kúkú wọn ní ẹlẹ́ni àbí ọ̀rẹ́ mi. no problem. I'm happy olúwa ṣe kí ló ṣe é. o mi kò fẹ́ mọ́lé mi. no ibi tí mò ń lọ màá kí bá sì kúrò ní ẹ̀sùn màá lọ síbi tí mò ń lọ. ọ̀rẹ́ mi ó ti pẹ́ gan. But no problem mo fẹ́ mọ́lé mi àbí kò sí problem wàá mọ́lé mi ó mọ̀ pé tó ṣẹlẹ̀ fún mi ní a minute. No problem. mo fẹ́ fi bá bàbá yìí sọ̀rọ̀ kí n lè sọ fún pé mo fẹ́ má lè jù wálé. mi ò lè wait láti mọ́lé ẹ̀. Okay, I'm coming. No problem. Àjọkẹ́ níbo lo wà ó wà nílé òkè níbo ni Ṣọlá wà sitting room tètè lọ bá mi mú kúrò ní sitting room nsìn mo mú àlejò bọ̀ wá sílé lọ mú kúrò ní sitting room okay ó ṣe mi náà ní pẹ́ délé nsìn o all right. jẹ́ ká máa lọ. inú mi dùn láti rí ẹ. wọ́n máa jẹ gbogbo oúnjẹ sí ẹ lọ́rùn lé nìyí. ọ̀pọ̀ òun yẹn nà ó. ìyàbẹ̀ yẹn wọ́n jẹ́ kí wọ́n ṣe nípa ọ̀gbọ́n ọ̀gbọ́n nípa ìyẹn ṣe mọ́tò. ẹ̀wọ̀ náà ẹ̀ gbà wà lẹ́sẹ̀ báyà rà.
Káwọn tó kọjá àbúrò báyìí. Àló mẹ́rin. Wí mo wà ní káà náà. Mo wà ní káà náà. Tọ́lá wà ní salon. Mo ti gbọ́ mà. Mo ti gbọ́. Kí ló dé tí wàhálà rán wa pọ̀ báyìí fún ìyá yìí báyìí? Ìmọ̀lámọ́lá tó rọra tó jókòó síbẹ̀ jẹ́jẹ́ tó ń wo fún karamisan ó ní kí n lọ ṣe disturbe fún. Ó máa rò pé èmi ni mo ti di èèyàn burúkú fún òun nìsín kò ní mọ̀ pé ìyá àrùn pàṣẹ. Bọ̀dá Ṣọlá yẹn ń jọ ẹ̀ ṣá. Pẹ̀lẹ́ bóyá Chitebo jẹ́ ká lọ yàrá. Chitebo ìjàre. Kí ló dé? Ẹ kọ̀ wá from nowhere ṣe jẹ́ ká lọ nu yàrá ká lọ nu yàrá kọ̀ ká lọ nu lẹ́nu. Ẹ dẹ̀dẹ̀ bí ẹ kọ̀ wá from nowhere ṣe ká lọ nu yàrá ẹ lókun ẹ rí pé àwọn àmì bàrà ń wo kàtún àǹkáàdì fún ẹ̀dẹ̀ ní ká lọ nu yàrá. O mọ̀ pé ìlẹ́mì ni Jọlá ṣùgbọ́n kò ní fẹ́ wàrà. Mi ní pé òun bọ̀ pẹ̀lú àlejò kò dẹ̀ fẹ́ rí Jọlá níbẹ̀ yẹn tó bá ti wá mi fẹ́ wàrà. Jọlá o mọ̀ pé èmi àti ilẹ̀ ni wa ó yá Chide mi jalè. Ẹ tẹ̀lé wọn máa wá bá yín nínú ilé. Ẹ tẹ̀lé wọn mò ń bọ̀ wá bá yín nínú ilé ṣẹ́ gbọ́. Ẹ tẹ̀lé wọn. Ẹ pẹ̀lẹ́ mò ń bọ̀ máa wá bá yín nínú ilé. Ọ̀rọ̀ mọ́mì ti sùn. Báwo ni ṣe ti ṣe? Ó ti mọ̀ mí tẹ́lẹ̀ kó tó dà náà. Ṣé bí yóò bá sọ̀rọ̀ wọ́n ní taba mọ́pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ǹkọ̀ á sọ ọ́ lẹ́nu. Ṣé orí náà méjì tẹ gbé wá yẹn ìkan ló wúlò nú ẹ̀ o. Ṣé orí kejì rẹ̀ tí n bá ní tàn yín àwọn tí wọ́n ti lò wọ́n lé 50. Bẹ́ẹ̀ ni sọ fún yín. Lọ́wọ́ àwọn kéèké yẹn. Ayé ilé o. Bàbá ó bá àdúgbò bàjẹ́ nígbà táwọn ọ̀sẹ̀ pé àwọn tó ti lò ó tó 50 ẹ ká lọ tiwa náà ayé 51 kó wá káàntì ẹ lọ bẹ́ẹ̀. 51 bẹ́ẹ̀ ló yẹ kó o pé bóyá àwọn tí mò ń sọ ò tí ì yọ yẹn fi kó fún yín ṣé wàá rí kan tí ò wúlò òun ẹ gbọ́dọ̀ gbé padà lọ síbi tí ohun èèyàn rẹ̀ gbé wà wọ́n á fojú rí báyìí bí bẹ́ẹ̀ kọ́ wàhálà wà gidi gan ni o ó wà gidi gan ni o. Bàbá ẹ wò aláyé nǹkan tí mo ti ẹ̀ ń wò ni pé ẹyọ kan tó kù yẹn kọ́ ló fún abẹ́ náà àbí èwo ni gbogbo wàhálà yìí náà. wá olùgbé tí mò ń sọ yẹn ti ẹ̀ ṣe pàṣẹ bàbá ẹ̀ mọ̀ nǹkan ṣá nǹkan tẹ́ ń sọ yẹn tí n bá gbóyin dáadáa ká dá ọmọ ta kidnap ká dá padà síbi tá a ti gbé bàbá yín máa hard because tá a bá gbọ́mọ inú àwọn parent ẹ̀ ń sìn yìí tó ń bá náwó sí wáyé pé ẹ̀wọ̀n tẹ̀ ń wo kidnapper ni wá wọ́n máa mú wa náà ọ̀ọ́kì kásẹ̀ tó débẹ̀ káwọn parent ẹ̀ bá béèrè pé ibo ni a ti ń gbọ́mọ bọ̀ kí ni ká sọ fún wọn bàbá kò dáa. kí ló ń wí lẹ́nu kí ló ń pè kidnap àlàyé tí mo sọ òye yín ṣá ṣé ẹ rí kan tẹ́ ẹ gbé wá yẹn tí àbárí kejì rẹ̀ ṣé ò ṣe o. bàbá ṣe é rí ọ̀tún wa lẹ́yìn lójú mi ó bá àlùkò bàjẹ́ ibi àti ìyàjọ wà tipẹ́ kó àjọ lẹ̀pọ̀ tipẹ́ ó bó ṣe ẹ́ sì báyìí sìn kí wọ́n gbọ̀n wà fún ọmọ pẹ́yẹ̀tì ẹ̀ kó yẹn lè wọ́ọ̀kì ó máa lé gan ẹ bó ṣe ṣẹlẹ̀ ẹ pa òwúrọ̀ kẹta ò ṣe irú ọmọ yẹn kà yanjú ìrẹ́ náà adé mi wà. kí n pa òwúrọ̀ kẹta ò ṣe. ó kéré tẹ́ fi ń ṣe mí nísìnyí pé kí ká yanjú rẹ̀ kó kú dànù ó kéré nǹkan tí mo mọ àmọ́ tó bá ti kú ẹ̀yin mẹ́rin ikú ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àlàyé ìlú wàhálà wà tó kóra wá sí báyìí wọ̀ lọ́rùn. bóyá kí ẹ bá bàbá ìsọ mi tó ti máa dùn. sọ fún tẹ́lẹ̀ kó ṣe náyà níta dé yìí ojú lọmọ tó láwà yìí ojú ẹsìn ẹ gbójú lọ. ẹ wo ẹ jẹ́ sọ kọ́ fún yín ẹ túrọ̀ ọkàn yín gbà kí ẹ bá mi lọ́hùn-ún nísìnyí kí wọ́n bẹ́ẹ̀ ti máa gbé kún bẹ́ẹ̀ ní kíákíá kí ẹ wá bá mi yẹn sọ yìí. àjà táwọn ń tà sọ́njọ́ kejì àná kò ń ṣòro àyàbá yìí o kò ń ṣòro àyàbá yìí o a máa gbé nǹkan tó ti fi nǹkan bá sọ̀rọ̀ kó máa gbé kiri.
ẹ kọ́ sàǹsà bẹ́ẹ̀ ṣe fẹ́ jáde yẹn mi ò fẹ́ fi ọ̀rọ̀ mi dá yín dúró mo á rí pé tẹ́ ẹ bá wọlé màá gbé nǹkan ṣé àwọn kí mo ṣàlàyé kankan fún yín pé mo fẹ́ sáré dé abúlé ṣe rí ìyọ́nú ọlọ́run ni ká máa wá mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run ẹ ti rí ìyọ́nú ọlọ́run ṣe rí Olúṣọlá ọmọ ni pẹ̀lú dáadáa tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe sí wa tá a bá torí yín sá gbogbo eré ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ikú tó fẹ́ pa yín tó fẹ́ pa Ṣọlá kí ló tí ò pa wá. ẹ ṣe gan ọ̀gá ara ń tà ń sọ nìyẹn inú yín tún dá sí gbogbo àwa tá à ń bá yín ṣiṣẹ́ ọlọ́run wà ní fi yín lẹ̀ ṣe rí àáfà wọ́n tún kan fún mi wọ́n wá ní ọ̀ǹtún yìí tẹ́ ẹ bá ti fi gbàgbọ́ gbà tẹ́ ẹ dẹ̀ lò bó ṣe yẹ kẹ́ ẹ lò kẹ́ ẹ fún Ṣọlá mu kẹ́ ẹ fi wẹ̀ fún pẹ̀lú ògo ọlọ́run ọba á rí ìyọ́nú ọlọ́run á rí àyà dáadáa ni o. ó túmọ̀ sí wípé torí ọmọ mi Ṣọlá ló ṣe lọ sábúlé lọ́dọ̀ àfa. ọ̀gá ẹ jù bẹ́ẹ̀ lọ dáadáa tẹ́ ẹ̀ ń ṣe sáwà gan àwọn gbogbo máa wò yín ràn ẹ gbà sá ẹ gbà sá. o ṣé mo dúpẹ́ ẹ gbà sá o ṣé mo dúpẹ́ o. pẹ̀lú ìgbàgbọ́ ẹ fi gbà. kí n máa bu sómi tó máa fi wẹ̀ kí n lè máa fún mu. ó tán. ọlọ́run á bá mi dùn ẹ́ nù ọlọ́run á bá mi dùn ẹ́ nù èló ni kí wọ́n fún ẹ fẹ́ lè rà. owó kẹ̀ ọ̀gá wípé mo kéré yín nìyẹn owó kẹ̀ kò sí tí mi ò lè ṣe pé kọ́kàn yín balẹ̀ kára Ṣọlá yá owó kí ni kí la mú wáyé. ṣé wàá rí èyí tó ṣe yìí tí Ṣọlá bá fi lè rí wòsàn màá jọ ẹ lójú positively. ẹ sà tí Ṣọlá ò bá rí wòsàn ẹ lé mi dànù ẹ kàn sà ẹ kò ní ajẹ́ta o ajẹ́ lágbára Ọlọ́run. ọ̀gá bọ́ni kí n sọ pé ẹ mú nǹkan kan wá àbí kẹ́ ẹ mú 10,000 kí n ní 10,000 ẹ fún mi 20 tí mo dẹ̀ mọ̀ pé tálẹ̀ ẹ̀ bá yá ẹ ní kí n wá mú apartment kan ẹ tún bá mi sọ̀rọ̀ báwọn ọmọ yóò ṣe máa lọ school. mo ti gòkè mo ti kèmí má délẹ̀ mọ́ rárá o mo ti. Ṣọlá ó ti bínú kí ló tiẹ̀ tó wá wà fún ikú mo bí gàrí rà ní Tọ́lá ó kàn wà fún ikú mo bí ẹni wà fún gàrí báyìí Tọ́lá kí ló tiẹ̀ hàn tó ń tunkun ó yá jọ fún mi fún ọ̀rọ̀ jọ fún mi fún ọ̀rọ̀ èmi tí mo jẹ́ ìlà ẹ̀ ò lè tọ̀lọ̀ fún mi Tọ́lá ṣé òní nìsín nǹkan àrà tó ń jẹ fún ẹran ò lè tọ́ fún mi èmi nì kó bá kí ló wá ṣe fún Jọlá tó wá dùkún wo ojú mi Jọlá wo tí ò bá lè jọlọ fún mi wàá lọ pé mọ́ mi wá tó ti gbọ́ èmi ìlà ẹ̀ ò lè bá mi jọlọ mọ́mì. patron èmi ò mọ nǹkan náà tó ń ṣe fún Jọlá ó kàn ń sunkún bí ìgbélé tí wọ́n gbà fún ìní lọ́wọ́ ẹ̀ ni o ké giri gan ni mo gbé jíjẹ fún kò jẹ́ mi ò mọ nǹkan náà tó ń ṣe. ó ń sunkún. ó ń ké giri ni bí ìgbà tí wọ́n bá gbà fún ìní kúrò lọ́wọ́ ìgbélé ni. kí ló ń palẹ́kùn kí ló ń ṣe bọ́ọ̀ yìí. ó kàn ń sunkún bí ìgbélé tí wọ́n gbà ìní kúrò lọ́wọ́ ìjà. níbo ló dà. ó ṣàgbọ́n sì tán ní Ṣọlá ń sunkún. Ṣọlá ò kì í ṣọmọdé náà Ṣọlá ò ń ṣe bébí ó máa take care rẹ̀. kí ló ń ṣe ẹ́ tó kì í ṣe ilé abiyamọ náà ó mọ condition tí bọ́ọ̀ yẹn wà ó dẹ̀ sọ pé ó tilẹ̀kùn mọ́rí ó ń sunkún so wàá kọ̀ jókòó ó lè dìde. Ṣọlá máa take care ẹ jókòó ẹ jókòó. we just keep quiet and stop saying that ṣe ká fílẹ̀ kó máa sunkún ni ṣàmọ̀ nǹkan tó ń palẹ́kùn ni. díà. excuse me. wọ́n ló mọ̀. but mommy why tẹ́ ṣe fẹ́ kí dáàdì lọ yọjú sí ẹ̀gbọ́n mi. sísítà mi wáyé tẹ̀yìn ṣe báyìí ṣé tí àgbàlagbà bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ní káwọn ọmọ kékeré dá sí. ó bàjẹ́ ọ̀rọ̀ ti dọ́dọ̀ wà. ó bàjẹ́ nǹkan tó bá kọ ọmọdé sí ọmọdé máa ń dá sí ó ti jáfọ̀ burúkú jẹ bó ṣe rí.
Hey, Mr. Man, I should put me. Hey, please. Oh, my heart. Please, share my name. Mi ò ní mi mọ̀ yín torí àbò tí yín náà la ṣe wà níbà yìí. So a ní láti satisfy yín la ṣe wà níbà yìí. So ẹ kò ṣe kú tá a sọ fún yín. Nǹkan ló kú tù yìí. Mo sì nǹkan ló kú tá a sọ yìí. My dear. Yes, dear. Jọ́sí ò bá mi rí ike bíi bọ́tù báyìí kọ̀ọ̀kan ló wà ń bẹ̀ bíi black mo gbé sórí tébù ní yàrá. Mo rí èmi ni mo gbé. Ó ṣe mo ti dààmú ṣá tó bá mọ wàhálà tí mo ti ṣe pé ibi báyìí ni mo gbé sí all of a sudden mi rí ń bẹ̀ mọ́ ó ṣe jàre bá mi lọ gbé wá. Kí lọ gbé wá? Èmi ti sọnù. Tàbí ṣe máa sọnù. You don't know what it is for now. Oh, mọ nǹkan tó jẹ́. You don't know what it is. O kò máa gbé máa sọnù. I'm sure you have not. Ìdọ̀tí ni mo rò bí o. Èmi ti sọnù. Màjà má sọ bẹ́ẹ̀ náà. Ní nǹkan tó ní kí n fi ṣàdúrà fún Ṣọlá. Pé ká máa bù sómi tó máa fi wẹ̀ láàárọ̀. Kó dẹ̀ máa mú inú ẹ̀ kára ọmọ ọlọ́mọ tètè yà. Ó sọ pé ó mú gbé sọnù. You can't say that now. Bọ̀dà inú sọ fún mi. Sọ̀rọ̀ nǹkan tó jẹ́ fún mi. Irú ọ̀rọ̀ wo ló ń sọ? Ṣé kò yẹ kí wọ́n béèrè lọ́wọ́ mi? Ó wá sọ fún mi pé o sọnù. Ibo ló gbé kiri sí my friend. Jẹ́ mo ti sọnù. Ó ti wà nínú dustbin ta. Ó tó bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ti páàkì. Ọ̀rọ̀ tó ń sọ yìí dẹ̀ rún mi nú ṣá. Nǹkan tó ní kí n fi tọ́jú ọmọ lọ́mọ òun sọ fún mi kó sọnù. Bọ̀dẹ́ tí ọkọ bá gbé nǹkan wọlé ó ní láti sọ fún ìyàwó ẹ̀ pé mo gbé nǹkan báyìí wọlé. Sọ fún mi náà. Nígbà tí mi wá sọ fún ẹ̀ tí ìwọ fojú ara ẹ̀ rí kí ló rọ̀ǹgù nù pé kò bí mi pé kìnnìkìnnì wà fún. You can't throw it away. Tó bẹ́ẹ̀. Ọlọ́run tó bẹ́ẹ̀ jáde kó lọ wá kí ní ẹ̀ gbogbo mi kíbi tó bá sọ sí. Nǹkan tó ní kí n fi tọ́jú ọmọ lọ́mọ. Ẹ take care easy o. Ẹ ti hàn tó. Tẹ́ bá mọ bẹ ṣe ń ṣe. Mo ní láti hot jù bẹ́ẹ̀ lọ. Yes, I'm talking about ọmọ lélẹ́yìn. Ṣe bọ́ ọmọ wa ni. Ọmọ wa ni náà. Tó bá mọ̀ pọ̀ ọmọ ẹni wàá béèrè lọ́wọ́ mi pé kí ló ní kí n fi kíní ṣe. Wọ́n tó bá rí kíní yẹn mi ò ní take care easy pẹ̀lú ẹ̀. Oh yes. Mi ò ní take easy pẹ̀lú ẹ. Ṣé ó kọjá omi tẹ̀sán yìí? Ó jù bẹ́ẹ̀ lọ. À ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ ń sọ̀rọ̀ Ṣọlá. Lójú tí ẹni kò ṣe ń ṣe ọmọ. Ọmọ ni lójú mi and I won't take that from you. Ọmọ gidi ni lójú mi. Wá ọ̀tún yẹn lọ fún mi torí mo máa fi ṣí àdúrà fún mi yẹn. Ibo ni kí n ti lọ rí? Ibikíbi tó bá ti fẹ́ I don't care. Yes. Take care easy ṣá. Take care easy o. Take care easy o. Very stupid me. Ẹ wo yẹn ń gbọ̀n. Ẹ wo bóyá ń gbọ̀n nítorí ọmọ tí ò náà là ọmọ àgbépamọ́ fàlejò ń bọ̀ tó torí ẹ̀ tó ń gbọ̀n ká ní pé mi ò fọgbọ́n ṣe ni ó máa nà mí o. Shock me down below. Sir, Mr. Man, ọ̀nà mélòó wọ ibà yìí? Ọ̀nà méjì ni. Sọ̀rọ̀ sókè my friend. Ọ̀nà méjì ni. Ọ̀nà méjì. Kó lọ́nà kejì wà. Talk now. Ọ̀nà kan nìyẹn. Ọ̀nà kan rẹ̀.
sweetheart. What's going on here? Kí ló ń ṣẹlẹ̀ níbí? Kí ló ṣojú tiẹ̀? Ó ṣe wá rí báyìí. And who are you? I'm the manager of this hotel. Èmi ni manager hotel yìí. So, wọ́n ni manager hotel yìí. Ìwọ ló ń gba àwọn criminals ní hotel yìí. Ìwọ ló ń harbour all sort of criminalism àbí? No. Ìyẹn ni kẹ́ má sọ. Ṣé ráwọn boys wọ́n ń ṣiṣẹ́ fún wa ń bì báyìí ni? Gbogbo wọn náà níṣẹ́ tó ń ṣe. Àbí kí ni gbogbo wàhálà takora wá sí báyìí? Sori ohun tí mò ń sọ náà nìyẹn. Owó wàhálà takora wá sí báyìí. Ṣé òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn ṣé kò wá dájú ìtakora wá sí báyìí? Má sọ bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé bí àbàyè ṣe náà pé a jẹ lọ. Àbí ó lè ti rí bẹ́ẹ̀ náà báyìí nìbọn. Ó ti ń sọ èmi o. Kí la máa wá ṣe báyìí? Ó ti ń sọ èmi o. Ẹ̀yin ò fi kà àkókò bí tàwa àbúlé tí pàṣẹ ẹ̀ kíkà ni. O tún ti fọ́gò. Oṣù ọ̀pọ̀ òfọ́gò kankan. Sórí gbogbo kẹ́ máa fọ́gò kẹ́ máa sáré palẹ̀ mú kẹ́ máa lọ dànù. Ìjọba gbá kan nu yín mú. All right. Kò sí gbòkan tó fọ́ sọ. Okay, àbọ̀ abá lọ̀rọ̀ tiẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ́ ẹ sọ bíbá ìdí ibi tá à ń péjọ máa rojọ́ káàkiri? Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń dúró ṣe? Gbogbo àwọn iṣẹ́ tí ó yẹ ká ṣe láti ṣe tán sà. Gbogbo àwọn àgáṣẹ́ ti tò. A ti tò gbogbo ẹ̀ sà. Gbogbo náà láti tò. Ẹ ti nù. A ti nù sà. Àwọn abọ́ ńkọ́? A ti fọ̀. Ngbà tẹ́ ẹ ti wá ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe. Ṣó yẹ kẹ́ dúró kẹ́ sọ bíbá ìdí gossip center? All right. Ìwé stock book dà. Good. Ta ló 17.5? Píkà. Ìgbà wo lẹ́tà jẹ léyìí? Àkọlà ta píkà ló ta. Owó wá dà. So ìgbà tí àwọn EPN wọn ní cash ló fi wò pé kàn ṣe transfer fóun kóun lè credit account company. Ẹ dúró. Ṣé iléeṣẹ́ yìí ò ní POS mọ́ ni? Kò ṣiṣẹ́ sà. And so what? Kò tó ṣe ni pé àwọn guys yẹn wọ́n ní ATM. Ìgbà tí wọ́n ní ATM ó wá yẹ kó transfer owó yẹn sí account yẹ kó tó wá credit company. Ṣé company ò lákàùntì wọn lè san direct sí ni? Ọgbọ́n tẹ túnṣe ń dá tẹ fi ń jalè nìyẹn. Ọgbọ́n tẹ ń dá tẹ fi ń lu iléeṣẹ́ ní jìbìtì nìyẹn. Okay. Pick another. Till látàárọ̀. Látàárọ̀ and this is 3:30. Kò dẹ̀ tí ì dé. Ẹ wo bí? Tí ò bá fi lè dé, màá yọ owó mi, á pé nínú àkáǹtì ẹ̀yin méjèèjì. Bẹ́ẹ̀ ni. Idiot. Gbogbo energy drink bí ìbàṣọ ti fẹ́ tán ni. Ó wà ń bẹ̀ sà. Ó wà ń bẹ̀. Ṣé tí n bá rí bẹ̀ màmá bí ẹ? Mo rò borí ẹ ti dàrú. All right. Àbọ̀ abá lọ̀rọ̀ yín méjèèjì. Ẹ̀yin new sounds burúkú yìí. Òun nìyẹn sì ní wàhálà àti kóòlù kan àti bọ́ sínú wàhálà mi. Èló ni gbogbo sáré tó fi máa yọ ní ẹ̀wò aṣọ ẹ̀mí. Virus, kí ló dé tó ń ṣe báyìí fún mi náà? Mo dẹ̀ ń pè ẹ́ láti jọ ìwọ̀n ògbé fún òun. Tá bá tiẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀, ó yẹ kó mọ̀ pé ti tèmi yàtọ̀. Má ṣe báyìí fún mi náà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Babe. Yes, babe. Ṣé o kò sọ̀rọ̀ pé bóyá ẹ pọ̀ lọ́wọ́ mi àbí bákan ṣe àṣàn? Ẹ kú jókòó sá. Báwo ni? Jókòó. Yes, sir. Ṣé ti wọ́n kú? Báwo bá pè wá nílẹ̀ mi. So lẹ́nu ní wọ́n tàbí náà kọ́ tó mọ̀ ṣe. Mi ò tiẹ̀ ráyè tó bìnrin kan náà. Bẹ́ẹ̀ sáfóbìnrin ní ìgbà díẹ̀. Ìjà stand. Pépà mi kò lẹ́sìn pa bàbá mi kú wà láti pàdé pẹ̀lú mi. Tó ń fẹ́ rí ẹ̀mí kò wà náà. Wọ́n sọ pé tó ẹ pọ̀ lọ́wọ́ mi torí pé no.
bọ̀ ìyẹn ò mátà tó bá tẹ̀ jẹ́ pé o tẹ̀ fẹ́ ṣe nǹkan mi ò ní pé kó má ṣe nǹkan kan. bọ̀ ìyẹn ò mí ká tẹ̀ máa ríra wa sójú kí n tẹ̀ máa rí ẹ lásán is okay kí n máa wá pè ẹ́ kó má gbé fóònù yẹn mi ò láìkẹ́. ṣé mo tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn. ọ̀ máa tẹ lọ́rùn. yóò wà fún mi ní ìlú ìlú tó pọ̀ ẹ̀kẹ́ yẹn tí wọ́n lè ṣe pọ̀. kò mátà o. ṣé àpá ṣé ṣe. a fẹ́ rí i. Mbọ ẹ jọ afẹ́ rí yẹn ni bóyá tá a bá pọ̀ jù báyìí lọ sẹ́yìn. ìjọba ẹ̀jẹ̀ ká sọ. ẹ wò ọgbọ́n mi kì í ṣe ọ̀rọ̀ ìjókòó kò lè ṣọ̀rọ̀ fàájì ẹ jọ ó wà very very important sí láìfọ wa. ẹ sà ìgbà tó ń try sọ ni pé bá tó pọ̀ jù báyìí. ok babe ẹ má bínú sọ. mi ì gbọ́dọ̀ mọ̀ síbẹ̀. ẹ ṣe sọ. madam ní pé dé ìrọ̀lẹ́. ìjà máa ń dégbé ayé àmà mọ̀. mo gbọ́ ẹ̀rọ sà ẹ̀yin la wá rí mo dẹ̀ gbàdúrà pé ọlọ́run bá yín ṣe nínú tiyín náà ẹ wò kó tí ẹ ṣe nínú ẹ gbogbo ẹ lọ́run bá yín ṣe ẹ wò àwa rí yín ni ṣé ní bá ṣe wáyé bọ́dì là ń wò ó lẹ́ńjìn ṣe ní bí bàtà ti ṣiṣẹ́ ẹ wò ikú tó ń fún wa kó pọ̀ ẹ wò kó tó fún wa níparí oṣù ó kéré sí kan tí ó wà ńlẹ̀ ikú tó wà ńlẹ̀ tí mo sọ ní gbèsè ní o gbèsè pọ̀ ju sálárì wa lọ ká tó gba owó báyìí sí gbèsè ti gbé mi láfi wò pé ká wá bá yín gẹ́gẹ́ bí èèyàn gidi bá ṣe máa ń rí yín sà bí akéyìn náà tiẹ̀ kó wa kẹ̀ dà wá pọ̀ mọ́mọ́ tọ́ torí pé àwa náà rí pé ọ̀rọ̀ yóò nira kí ló try àti understand. ẹ jẹ́ kí èmi sàn kó fẹ́ sọ ọmọ bóyá ṣe máa put ẹ̀. nǹkan tó ń try àti sọ fún yín ni wípé I need help yín I need assistance yín sà bẹ́ẹ̀ ṣe wà mẹ́ẹ̀ta yìí ibi ìbàdàn ni àti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ but owó tá a gbà bí kò ká nǹkan kan kò ká anything tó bá máa fi di 8:39 p.m. èrò máa kún bíbá ìtàwọn èèyàn máa mọtí tó máa ṣe fàájì most of àwọn tó tún máa mọtí ó tún máa mọtí wọn tún ní sanwó tí ó tún máa ya dànù á tún máa fi sẹ́yàrí wa á tún máa fi di ewu iye náà ń gbà ní oṣù gan kò ní mínì kó mọ́ kó dàbí ní pé àárí kan ṣe kan a fi bọ́ta ká wọṣọ ká wá dúró síbi ká sábà mi ò ní ọtí ní owó tá à ń pa ò make sense but every time tó bá ti wá síbi ìbà ẹ̀ bàbá ẹ mọ̀ wọ́n kò máa ẹ mọ̀ every time ẹ máa ń ja aṣọ fáwọn guys ẹ máa ń rọtí ẹ máa ń bá bí nígbà jẹ́ gan so iná àwọn guys mọ̀ rẹ̀ pé kẹ́ ti ẹ̀ jọ ká mú bẹ̀yìn ni mo fi Jésù bẹ̀yìn gbọ́n kan tí mo ní ni a fi ń bẹ̀yìn ẹni iṣẹ́ ní tìǹbẹ̀ bá ń ṣe bàbá put wa through our mind ẹ wo ìyá ń jẹ wá ìgbàdé máa ń wọ ṣẹ́ẹ̀tì o bọ́sù kọ́nà ni o. ẹ guys ṣe rí ọ̀rẹ́ ti yé mi fàárí pé dẹ́sẹ̀ òye mi mo parọ́ fún yín ṣe àṣà but kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé mo náwó mo ṣe fàájì fáwọn èèyàn mo láfíà ó ṣe ohun mi ṣé ìmọ̀lẹ́ tèmi ṣe. ẹni iṣẹ́ tẹ́ bá ṣe sà a máa ṣe sà àbí kí lè wọ́n fún àwọn máa ṣe sà ẹni iṣẹ́ ewu ìgbàgbé pé ẹni iṣẹ́ I'm ready sà ẹni iṣẹ́ sà àní káwọn náà tiẹ̀ ká step up. sà ẹni iṣẹ́ àmáìndò a máa ṣe o ẹ gbàgbé o a máa ṣe o. bébí kò sọ̀rọ̀ lọ́wọ́ ni káti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ṣe wáyé mẹ́ta wọ́n ṣe wáyé ẹ̀ náà yà sá. ẹ wá wẹ̀ mí o. bàbá ayàlẹ̀ ń wò sá ayàrẹ̀ sá. gbàgbé pé mi ò ní stájọ o small but mighty ni o anything. ẹ tiẹ̀ wò èmi tí mo wà mo láyà. ìgẹ̀yẹ mo láyà. ẹ bọ́ ṣẹlẹ̀ tó wáyé pé bẹ́ẹ̀ ẹ sọ̀kọ̀ ẹ̀ náà yà of course máa já sáwọn levels kan. ṣé bàbá ẹ ṣe kó sá. ẹ lọ gba àwọn ọmọ tó wà síwájú. ẹ ṣe bàbá ẹ ṣe kó sá ẹ ṣe o. mo ti já ẹ sí kí mo sọ fún yín. wọ́n ní kàdàkà. ìgò kankan ni o ẹ má fọkàn ẹ má fọkàn. Yes, sir. I said keep short, my friend. Okay, sir. Okay, sir. Manager, as he said, sir. lẹ́yìn àwọn tí a ti mú sí surroundings yìí pẹ̀lú wa staff mélòó lẹ ní hòtẹ́ẹ̀ yìí. ó kù obìnrin kan sà obìnrin kan bẹ́ẹ̀ ni ó kù obìnrin kan. ó kù obìnrin kan wíẹ̀ ṣì ibo ló wà yà. Fọlúkẹ́ Fọlúkẹ́ àbí wèrè lélẹ̀ ní sáré òun rè sà
Bọ́ síwájú. That's all right. Yes, sir. Okay, everybody, move like this. Wọ́n ní kẹ́ máa níṣó. And you too. Move like this. Move my friend. Mi sí lára wọn sir, manager ni mi. Yes, sir. Show the more respect. I bet I can respect her. Don't let me fire your leg. Yes, sir. Move. Àbórí ilé ìbòmú ni ó pọ̀. Ṣọlá, inú ilé wo ló wá ń ṣe tó wá ń yọ fún ìtọ́ni gbogbo irun báyìí? Ètò ìtù. Ṣọlá Chide, Ṣọlá, hey, Mẹ́mì, hey, Daddy, ikú ti jẹ̀kú Ṣọlá o, Ṣọlá má kú, Ṣọlá, ta ni màá ṣe kú jù fún báyìí? Ṣọlá o, kò bá Jésù. Ṣọlá Chide, Mẹ́mì, hey, Daddy, hey o. Ṣọlá. Mommy. Mommy. Ṣọlá, àbí wọ́n kọ́ ni? Bí ni. Ọkọ̀ ìṣe mí. Ṣọlá. Ọkọ̀ ìṣe mí náà, ọkọ̀ ìṣe mí náà. Olúwa ṣe wo, Olúwa ṣe wo, Olúwa ṣe wo, dúpẹ́ mo dúpẹ́. Ibo ló wá lọ sí? Mo sáré sí òde kéde yìí. Sókè, wọlé. Yọlá. Ọlọ́run jẹ́ kí aláyé wá sí ìmúṣẹ o, jẹ́ ká ọmọ yìí já, Ọlọ́run tó bá lè mú ọmọ yìí lára dá inú mi máa dùn, Olúwa ṣàánú mi, jẹ́ ká aláyé kó wá sí ìmúṣẹ lágbára Ọlọ́run, dẹ̀mẹ́kú bẹ́ẹ̀ náà ló jẹ́ ṣe máa rí. Ṣé nǹkan tí náà bẹ́ẹ̀. Ṣọlá, sọ gbogbo àlá tí mo lá, ṣé mo wá farahàn mi kò lè yé mi, àlá mi ò wá ṣe rárá. Fún Lọ́lá, ojú ẹ tó orí mi o, orí gbogbo ìgbìyànjú mi pátápátá lórí àwọn ọmọ ẹ. Mo wà pé tó bá wà láyé ìwọ̀n lè ṣe jù báyìí lọ. Àǹtí mi, ẹ má pè mí rárá, ẹ má pè mí. Nígbà tí ọmọ kékeré yẹn wá fẹjọ́ sùn yìí, tẹ́ bẹ̀rẹ̀ sí ní wa ọ̀rọ̀ jó mi lórí. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ náà? Bímbọ́. Àǹtí mi. Ṣé mi ló ń pariwo lé lórí? A ti wá ṣeré gan o. Lémi àti àbí. Jọ sọ fún mi, nígbà tí ọmọ ẹ débi tó wá fi ẹjọ́ ẹ sùn, ṣé mi ò nẹ́tọ̀ láti pè ẹ ni? Ṣé tọmọ ẹ bá wá fẹjọ́ sùn mí, ṣé èèwọ̀ ni pé kí n pè ẹ́ kí n bá ẹ sọ? Àbí tọmọ ẹ bá wá bá mi, ṣé bòmíì ni kó wá gbọ́rọ̀ ẹ lọ bá ni? Ṣé lòmíì ni kó lọ fẹjọ́ ẹ sùn ni? Tí mo wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí pariwo tó bẹ̀rẹ̀ sí ṣé ojú bó ṣe wà yìí lọ ni? Bọ̀ àǹtí mi, kò yín náà.
ọ̀rọ̀ nù lè wà ní báwo ló ṣe kàn yín lọ́wọ́ báwo ló ṣe ra yín lẹ́sẹ̀. ọmọ ọkọ ẹ. à ń sọ. ọmọ ọkọ ẹ. à ń sọ. ńgbà tó máa dùn ńgbà tí ọbẹ̀ máa dùn tán ahọ́n ẹ máa wà bù láńpẹ́. ẹ̀yin ni ká ẹ ṣàlàyé. jọ sọ fún mi tó bá wá jẹ́ pé ìwọ gangan ló wá bí ọmọ. over my dead body ọlọ́run ò ní jẹ́ kiri rẹ̀. àǹtí mi èèyàn burúkú nìyí ẹ̀ẹ́dá ẹ̀ṣẹ̀ ni à ń jírí o téèyàn bá rí gò tó bá bọ́ síta tó bá rí yín kó kọ́kọ́ sáré padà sínú ilé pé eléyìí ò ṣe é jírí ẹ̀ẹ́dá ọlọ́run ò ní jẹ́ kémi finú ti tèmi kí n fi bírú ọmọ orú ẹ̀ èmi ọmọ àríbanújẹ́ lọ́jọ́ pé kẹ́mi bí àǹtí mi ẹ̀ ń ṣe èèyàn dáadáa èṣù nìyí ẹ má sọ mí dàbí iṣẹ́ da lọ́nà wo iṣẹ́ tẹ́ ẹ ṣe nìyẹn tó jẹ́ pé nínú ọmọ mẹ́rin àrí kankan ń bẹ̀ mọ́ ṣé bí fúnra yín lẹ̀ ń pa wọ́n jẹ pòópòó àǹtí mi ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ mi ẹ má dá sọ́rọ̀ inú ilé mi kí ló ń ṣe yín gan-an bí tó bá fẹ́ lẹ́mọ̀ ọ̀ṣọ́ yín ṣọ́ ni kò ṣọ́ ẹ yé wọn jú sínú ilé onílé ẹ lọ ṣàgbéjẹ mọ́wọ́ ṣe ti gbọ́ nonsense. èmi ni Bímbọ́ sọ̀rọ̀ sí èmi ni Bímbọ́ fi ọmọ bú Bímbọ́ fọmọ bú mi ẹjọ́ ṣé mi lọ lọ́hùn ni ṣé mi lọ lọ́hùn ni Ọlọ́run ò dẹ̀ gbọ́ ò gbọ́. kódà kò burú alátiṣe mi ló máa ti ṣàárẹ̀ Bímbọ́ wàá rí mi wò bí ìran. èmi ni Bímbọ́ sọ̀rọ̀ sí nǹkan tí ò gba ẹnu ara ta sí mi òun lọ́mọ ìyá mi sọ sí mi ṣé dúdú mi ní ìkúnlẹ̀ mẹ́rin kí n má rí kankan mọ́ ló wà fún ọmọ mi. ṣé tó bẹ́ẹ̀ ń ló fi sọ̀rọ̀ sí yín ni. àrínájà ó sọ ju bí mo ṣe ṣàlàyé yìí lọ ó bú mi ó fi mí wé ṣe gé nǹkan tẹnu àwọn aráàta ò tó sọ sí mi ó làbúrò mi ọmọ ìyá mi ọmọ bàbá mi sọ sí mi nǹkan tó ló kọ tèmi rí tó pálẹ̀kùn làkàrọ̀ tí ẹ̀mí ṣe rí. ṣàbúrò yín yìí fẹ́ túlé kan ṣòro ni ṣé kò mọ̀ wípé bọ́mọdé bá dárí sapá pa bọ́mọ kékeré bá dárí sọ̀rọ̀kò ìrókò olúwéré a sì kóńkòkùkò bọ́mọdé bá wá taṣọ àgbà mọ́lẹ̀ ọmọdé òun á fẹ́ bọ́júra. àrínájà mo fẹ́ kó fi ẹ̀ bọ́júra. ẹ fẹ́ kó fẹ́ bọ́júra. toró ti pé ṣoṣo ó dì náà kó níjà ṣoṣo mo fẹ́ kí gbogbo nǹkan tó dùn nú ẹ̀ mo fẹ́ kó di ìbànújẹ́ mọ́ lára. ẹ fẹ́ ká fi ṣe tipátipá tágbé ń tìyẹ tiẹ̀ baró. bẹ́ẹ̀ni. tipátipá tálùkò ń tìyẹ tiẹ̀ bosùn. bẹ́ẹ̀ni. mo ṣẹlẹ́gun ẹ̀yìn mo pásáyé mo jẹ́ kó mọ̀ yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì. ọmọ mélòó ló bí? kò bí ju ọmọ méjì lọ. kò bí ju méjì lọ. bẹ́ẹ̀. bó tiẹ̀ bí ọgọ́rùn-ún ọmọ òtẹ́lẹ́dùmarè papọ̀ ẹ́ láìpẹ́ ọjọ́ ẹja àti ibi ọmọ dá sẹ̀ríà fún bẹ́ẹ̀ ni. mo fara mọ́. ẹ fara mọ́. bẹ́ẹ̀ ni. ayé ló tóbi títí ayé wọn ò lópin awọ̀ràwọ̀ kan ò lè tọpinpin ayé tán arínájà ń bá mọ lọ́là tó kà tẹ́wọ́ máa mówó abẹ ránṣẹ́ ẹyẹ ń bẹ yẹ ṣeré kú ẹyẹ tiro
ikú a máa pakú jẹ ẹyẹ a máa pẹyẹ jẹ bẹ́ẹ̀ yẹ bá pẹyẹ jẹ kì í ṣèwọ̀. ìyá wa bẹ́ẹ̀ bá ti ṣetán àti mú gbogbo ohun tí mo ní kẹ́ ẹ mú wá tẹ́ ti ṣetán àti mú wá wọ́n dá sí ẹ̀ríà fún wọ́n fàyè wọ́n. Arenaja mo dé tán. ẹ kárí ẹ kárí. doctor kò mú you understand mo dé ọ̀dọ̀ ọmọ yẹn sìn kò improve bákan náà ni doctor kí ló ń ṣẹlẹ̀. madam ẹ fi ọkàn ara yín balẹ̀ ẹ má dára yín láàmú èmi ti pe ọkọ yín lórí fóònù wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé àwọn máa yọjú sí mi mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sickness ọmọ yìí náà ni ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ni mo fẹ́ bá wọn sọ ṣé gbọ́ ẹ̀yin fọkàn yín balẹ̀ bọ̀ mo fi ń dá yín lójú pé àrà ọmọ yín máa yá. doctor ẹ ṣe fi tọkọ mi sílẹ̀ ẹ̀yin náà mọ problem tí ọkọ mi wà nú ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ṣe sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi gangan èmi ni mo bí ọmọ mi doctor èmi ni mo bí ẹ sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi doctor. madam sir. Mo understand yín dáadáa ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọkọ yín yẹn gbogbo challenge tí wọ́n ní lórí business wọn gbogbo ẹ̀ ni mo mọ̀ pátá ṣùgbọ́n ṣe rí tí mo fẹ́ bá wọn sọ yẹn ọ̀rọ̀ ọkùnrin ni obìnrin lẹ́yìn mi ò lè bá yín sọ ṣe understand nǹkan tí mò ń sọ lóòótọ́ ni mo jẹ́ family doctor yín àmọ́ àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé mo ń láti bá ọkọ yín sọ because ṣe rí àwa ọkùnrin bá ṣe máa ń rínú gba ọ̀rọ̀ sí ó yàtọ̀ sí ẹ̀yin obìnrin ìdí nìyẹn tí mi ṣe fẹ́ sọ fún ẹ̀yin. dókítà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ pátápátá ẹ sọ ń sìn ọkùnrin lèmi tẹ̀ ń wò yìí ọkùnrin ni mí ẹ sọ fún mi màá rárá fi gbà á sí. ok mo ti understand ọ̀rọ̀ yín dẹ̀ ti yé mi dáadáa níwọ̀n ìgbà tí ẹ̀yin fúnra yín ti sọ wípé ọkùnrin ni yín ẹ dẹ̀ ní kí n ṣàlàyé fún yín màá ṣàlàyé fún yín but tí n bá ti ń ṣàlàyé yẹn ẹ jọ mo fẹ́ kẹ́ tẹ̀lé mi kẹ́ lè understand mi dáadáa kí n tí mò ń sọ yẹn kó lè yé yín ṣe rí n tó máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí fún yín ni wípé family doctor yín ni mo jẹ́ and apart from pé mo tiẹ̀ jẹ́ family doctor èmi náà ti di ẹbí yín àti di ọ̀kan ṣe rí gbogbo test pátá tó yẹ ká ṣe láti diagnose tí a ti ṣe fún ọmọ yín àmọ́ gbogbo àwọn test yẹn pátápátá tá a ṣe fún ọmọ yín yẹn a ò rí nǹkan kan pàtó tó ń ṣe pẹ̀lú gbogbo test a ṣe yẹn yes ṣe rí kẹ́mu ìsọsíwájú wípé àti dìkan náà ẹbí dẹ̀ ni wá èmi kàn fẹ́ gbà yín lámọ̀ràn ni because àwọn nǹkan tí mo believe pé mo fẹ́ bá ọkọ yín sọ tí ó bá jẹ́ páwọn náà ni wọ́n wà lórí ìjókòó òun náà nìyẹn ṣe rí àmọ̀ràn tí màá gbà yín ni wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá because ọmọ Yorùbá lèmi náà màá kàn wò pé bóyá ẹ jẹ́ ká gbégbèsè lórí ọ̀rọ̀ ọmọ yẹn bóyá ká tẹ̀sẹ̀ lébọ̀. ṣé rí tí mò ń sọ yìí kò bá ṣe wa mu kò bá lànà ṣe wa mu ṣùgbọ́n nítorí pé a ti di ẹbí a ti di kan náà mo dẹ̀ tún jẹ́ family doctor yín òun ló jẹ́ kí n ṣàlàyé lè fún yín ẹ jẹ́ ká gbìyànjú ká tẹ̀sẹ̀ lébọ̀. dókítà ká tẹ̀sẹ̀ lébọ̀ tí mò ń gbìyànjú àti ó ti yé mi dókítà ẹyọ kan tó kù rèé dókítà ẹyọ kan tó kù rèé ká tẹ̀sẹ̀ lébọ̀ dókítà. ẹ fọkàn yín balẹ̀ ara ọmọ yín máa yá. ó máa yá dókítà àfi kó yá tẹ̀sẹ̀ lébọ̀. Ta ni mo ṣẹ̀? Kí ló dé tí gbogbo ọ̀rọ̀ gbèsè ayé mi wá ń dojúrú báyìí? Ṣé ẹnu tó ti ń jẹran ṣó máa wá padà máa jẹ egungun ní báyìí?
gbogbo nǹkan mi pátápátá dẹ̀ ń dàrú lójú mi iṣẹ́ mi ń lọ́lẹ̀ àwọn ọmọ kú mọ́ mi lórí tọmọ méjì tani mo ṣe gangan báwo ni gbèsè ayé mi ṣe rí báyìí ọlọ́run ọba ọ máa ṣàánú mi gbogbo bíkíbi tí nǹkan bá ti wọ́ ọlọ́run bá mi tún ṣe ní kíákíá má jẹ́ kí n ṣiṣẹ́ má jẹ́ kí n dolówó àná ọlọ́run lẹ́dà mi. Kí ló ṣẹlẹ̀? Kò yé mi mọ́ mi understand. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló ṣọmọ mi? Hospital ni mo ti ń bọ̀. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ló ti ń bọ̀ ni mo ṣe ń bí ẹ kí ló ṣe ọmọ mi. Dókítà sọ pé gbogbo tẹ́sítì táwọn ṣe fún ọmọ yẹn àwọn ò discover anything tó tiẹ̀ ṣe rárá. Àpẹẹrẹ burúkú lélẹ́yìí. Àpẹẹrẹ burúkú wo kí ni dókítà sọ? Dókítà ní ká lọ tẹsẹ̀ lébọ̀. Ọlọ́run o ọmọ kan ṣoṣo tó kù fún mi ọmọ kan ṣoṣo tó kù fún mi dókítà tún ní kí n tẹsẹ̀ lébọ̀. ká lọ tẹsẹ̀ lébọ̀. ó ti yé mi. Dàtórí ó ti yé mi. má jẹ́ kí ọ̀rọ̀ mi di dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Ọlọ́run o. má jẹ́ kí kọ́kọ́ ṣe ọmọ mi. Ọlọ́run wá ṣíjú àánú ẹ̀ wò mí. má jẹ́ kí má jẹ́ fojú sunkún ọmọ kan tó kù yọ Ọlọ́run jọ. ká lọ tẹsẹ̀ lébọ̀. Confirm. Kí ló dé? Mo rẹ̀ ń pè fún ẹ látẹ̀kánná ò dáhùn ṣiṣẹ́ burúkú kan bẹ̀ ni. Wọ́n ló mọ ohun tó gbé sínú ilé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo gbé jíjẹ wá fún ẹ kó o gbé nǹkan jẹ ni. Gbogbo tí ojú yẹn lọ. Gbogbo tí ojú yẹn lọ. Ṣé o ti gbá toro? Ṣé wọ́n ti sanwó oṣù fún ẹ? Yorùbá ṣé gbogbo problem náà tó ń tẹ̀lẹ̀ nínú ilé yìí náà ìwọ oṣù ló tún kan ilé ayé ẹ̀ kàn o ti ń gba jíjẹ kó o gbé nǹkan jẹ o ti ń jẹ nǹkan o mọ̀ pé ìṣòro tó wà nílé yìí náà gbà fún sùúrù. ikọ̀ rẹ̀ àbí kí ló ń jẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run lọ́la àwọn tó nílẹ̀ wá gbé nǹkan jẹ o ó ti yẹ ibi tí mò ń lọ rè táyé ò bá fẹ́ ta tí màá gbólórí burúkú ẹran àdàtọ́ ni tó ń jẹ nìkan mọ̀ máa jẹ ọmọ mẹ́fà ìyàwó wà nílé ọmọ mẹ́fà ìyàwó wà nílé ẹ wá sọ pé rògbòdìyàn kan kí ni tèmi pẹ̀lú rògbòdìyàn kí ló kàn mí jàgùdújọra ìbá ìṣẹ̀lẹ̀ fọ́pọ̀ mọ́yọ̀ ìbá ìṣẹ̀lẹ̀ kí ni tèmi. Yorùbá náà ló sọ pé kíní kan kò ń jẹ fún onílé kó wá sá lọ tí problem bá ti jẹlẹ. tán tí ju bọ́ǹbù ní tán máa ju bọ́ǹbù ní kálukú àwa àbígbà. nǹkan tèmi jà mọ́ ni pé mo gbé jíjẹ wá fún ẹ kó o gbé nǹkan jẹ ni. ẹ ṣe ẹjọ máa bínú jálángà tó àbí kí ló ń jẹ kí ló tó jẹ ẹja àbọ̀ lẹ́tún gbé wá fún wa lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá máa fi ẹsẹ̀ ẹran sínú oúnjẹ fún mi bóyá máa gùn rè méjì mẹ́ta kí ló tó wá jẹ́ pé ẹja àbọ̀ kíká ìdán orí mọ́ bí egungun. ìta ẹni ìṣòro kí n fáàmù àbí kí n àtàn pè ẹran torí pé àwọn èèyàn náà tí wọ́n sọ ẹni kan fáàmù ìpọ̀rọ̀ wọn náà ó ti sú sí ẹ̀yìn tí ò bá sú sí ẹ̀yìn fún wọn ni èké burúkú tó ń ṣi ẹ́ tí pírọ́blẹ́mù ẹ̀ tí tó kàn ń dàgbà sí tó ń dàgbà sí tó ń dàgbà sí òpònú burúkú ó tẹnu bàṣàbà Yorùbá pẹ̀lú jíjẹ. Ọlọ́run tẹ̀ ní kí n má kọlu sí lórí burúkú ẹran àdàtán pọ́ńpù machine kejì máa tuntun sọnù o. Ayọ̀nàjà. Ẹ gbà mí. Èmi nìkan tán. Tí n bá ṣe ju eléyìí lọ ó tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ o. Irọ́ o. Ẹni bá ṣe ni lóore ó yẹ kéèyàn dúpẹ́ ẹgbà. Èmi nìkan tán. Ẹ̀yin rúmọlẹ̀ mọ̀ sẹ́wọ̀n owó rúmọlẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹgbà ó. Mo rọ́wọ́ yín gúdúgbẹ̀ tí ń jálé wọn sàn-sàn ariwo ẹkún tí ń sàn lé wọn lẹ́ni tó gbomi lójú mi ohun tára àta ò tó sọ sí mi òun lọmọ ìyá mi tó lanu gbàgà tó sọ fún mi. Ó burúkú jù kò dùn gbọ́ sétí irú ẹ̀ sí yín ṣé pé iná ti ń dáhùn lọ́dọ̀ ẹ̀. Adénájà ò ní ṣìṣe. Àṣẹ.
bó o bá ń já ewé a máa dá ẹ lóhùn. àṣẹ wà àṣẹ. tó o bá ń wá egbò ó máa dá ọ lóhùn. àṣẹ. lágbára àwọn orúgbarún malẹ̀ wàá máa rí tiẹ̀ ṣe. àṣẹ. ó dùn mí nú gbarún malẹ̀ àdùn ọ̀run. àṣẹ. ẹ wò mí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọmọ kò tí mo páyé pé méjì. ayé pé gbà ẹni tí ó mọ̀ ni ò mọ̀ ayé anamọ́náyé anagbalagba tarapiri ayé ń lòkun ènìyàn lọ sà a kì í mọ̀ wẹ̀ títí ká wá wẹ̀ kún ayé tán ayé mo pa tó fún ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ ṣé kò ń ṣe pé ẹ wá dọ́gbọ́n fẹlẹ́ ìtú mi lójú pé ká lè fa ohun tá a ṣe fún. èmi lọmọ tó wò mí ṣoṣo tó gba omi lójú mi. nǹkan àgàtà ò jẹ́ ṣe. kó máa lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá wípé ká fọwọ́ ẹ̀ sẹ́yìn iṣẹ́ tèmi arínájà ṣe fún yín kò ń ṣiṣẹ́ téèyàn lè fọwọ́ ẹ̀ sẹ́yìn kò lẹ́rọ iná tí mo dá kò tí ì jó ó ṣẹ̀ṣẹ̀ ń rúgbó bọ̀ ni. bẹ́ẹ̀ ni a mọ̀ pé ayé pé gbà èmi mà ní òkòkò mẹ́kìrì ọmọ ajímu tábà oògùn ẹ̀gbọ́n mi dáadáa èmi tí mo kọ́lé òtútù tí mo tún kọ́tọ̀ rinrin bẹ́ẹ̀ ni èmi lọ́mìnrin gángan lé ọmọrin gọ̀gún òde ọmọrin ajíbẹ́wàjí èmi lọ́mìnrin ajíbẹ́ ògùn sọ̀rọ̀ ògùn bẹ́ẹ̀bì ọwọ́ tìlálà yìí mo ti gbà bàbá mi ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. a dẹ̀ máa jó yín. àṣẹ. ẹ wo bó bá tún ṣe ń jẹ máa tún máa jẹ ká lọ. ẹ ṣé o ẹ ṣé pọ̀ ẹ káre o ẹ ǹlẹ́ o. ayé tó mojúbà ayé anamọ́náyé anàgbànàgbà tárakìrì ẹ dákun ẹ̀yin èèyàn níbo làbúrò arábìnrin yìí ti lọ kó tiẹ̀ níbo ló ti lọ rèé taṣọ àgbà mọ́lẹ̀ èmi èkì ń ṣèkà tìlálà òfin lè ń lọ́wọ́ kí n máa ṣèkà rere lèmi ṣe níbo ló ti wá kó níjọ́ kìíní àná tíyà yìí wá tó ní bá òun dá sẹ̀ríà fún tí mo bá kọ̀ ǹjọ́ náà ń pé wọn ò ṣe yóò lọ sọ́dọ̀ ẹlòmíì tí wọ́n sì bá ṣe wọn ò bá tẹ̀lé náà níjẹ́ èmi kọ́ mo ló ti kó o bó o láyà ò ṣẹ bọ̀ bó o bá wọn ti kú gà ò ṣòótọ́ ẹni ṣe rere kó múra sí rè ẹni ṣèkà kó múra sí àtórí àtìkà ọkọ kì í gbé rere ni wọn ò ṣe wọn ò ní ṣèkà àmọ́ bí eré bá wá dibi ìpàdé dọ̀run alákejì níbo ló ti kó ẹ̀yin rúmọlẹ̀. alágbára lọ́lọ́run wa alágbára lọ́lọ́run wa orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù. ẹ̀mí mímọ́ ní wákàtí abẹ̀bẹ̀ à ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ilé yìí abẹ̀bẹ̀ à ń tọrọ fún àánú lórí ilé yìí olúwa ṣàánú fún wa ẹ̀mí mọ́ ṣàánú fún wa bàbá gbọ́ àdúrà wa ọlọ́ba mọ́ ọmọ yìí lára dá olúwa mọ́ ọmọ yìí lára dá bàbá ilé yìí wo ilé yìí sàn bàbá dáàbò rẹ bonú ilé yìí bàbá gbogbo orígun inú ilé yìí ẹ̀mí mímọ́ o bàbá fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ bàbá fi ẹ̀jẹ̀ rẹ bò ilé yìí ṣàánú fún wa olúwa bàbá ṣàánú fún wa. ẹ fi mí sílẹ̀ yóò ṣòṣèlú sẹ́ẹ̀ lórí gbogbo wa lọ́ṣèlú yẹn kò bẹ́ mi lára mu ẹ á máa sọ pé màá jó lọ mọ̀ ọ́ wẹ̀yìn màá wẹ̀yìn báyìí mi ò ní ẹnì kankan tí gbogbo ẹ bá délẹ̀ èmi ò ṣe wọ́n bí mo ṣe ń fẹ́ kọ́ jẹ ọbẹ̀ mi jẹ́jẹ́ ẹjẹ́ máa jẹ́ mi ò ṣòṣèlú jáde ó dá mo ti gbọ́ èmi á support wọn ti bá ní lágbára màá fi ránṣẹ́ sí ẹ àmẹ́mi leave me out of it ó dá àtúmọ̀ sọ́lá lẹ́ máa wọ̀ rí ok lẹ. ẹ ǹlẹ́ ọ̀gá ẹ ǹlẹ́ ọ̀gá ẹ lágbára ọlọ́run àárín ẹ̀yin àtọ́lọ́run ò ní dàrú ṣé rí ìfẹ́ tí mo ní sí yín mo mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ ọ̀gá nígbà míì ó máa ń bọ́ sásìkò mo mọ̀ pọ́jọ́ Wednesday mo fún yín ẹlòmíì ò kì í lo nǹkan lọ́jọ́ Wednesday ẹ jẹ́ ká wá sọ pé Thursday dé bóyá ẹ ráyè Friday yẹn lọ forí sọ ọjọ́ Jímọ̀ olóyin kẹ́ ẹ má ráyè mo wá wò pé Saturday Sunday Monday wà ń bẹ Tuesday mo wá rí ọmọ yín tó jáde the same thing mo wá wò pé ọ̀gá ò ráyè lo kinní ni tóró dá mi lójú dáadáa ni ní tó fi mú àáfàá máa sọ fún mi wípé bí n bá lo kinní
bí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí n fọwọ́ rí àwọn láyà báyìí kí n kọjú sáwọn kí n sọ pé ẹ̀ ń sáfà ọ̀lọ́ ẹ̀ ń sáfà ọ̀lọ́ kí n fọwọ́ rí wọn mú báyìí wọ́n á wò pé n tó lè mú kó dá àfáà mi lójú dáadáa tàdá tó bá wọn kẹwàá ní ẹ̀ráyè lò ó túmọ̀ sí pé ojú yẹn dé ni mo ṣe wá kí n ràn yín létí pé ọ̀gá kí ló ṣẹlẹ̀ gan-an bọ́kàn yóò bá mọ́ tán yán sí mi ẹ jẹ́ kí mi náà kọ́kọ́ dà díẹ̀ jẹ kó mọ́nà ìgbógun olúwa rẹ̀ ẹ kò jẹ́ yín ẹ jọ ọ̀gá ẹ fi gbàgbọ́ lò ẹ lò lónìí. ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ máa wá nǹkan kan fún wọ. ọ̀gá kì í sowó tẹ́ ẹ fún mi o ẹ̀yin dá aláàyè ara yẹn ni ọ̀gá ogun tí mo sọ yìí mọ̀dínà tí ẹ burú jù bí mọ̀dínà ṣe rí rè yóò máa súndì yóò máa wọ́ọ̀dì yóò tún máa gbogbo rẹ̀ yóò máa fà nígbà tí èèyàn bá ṣe ilá pọ̀ mọ́ kinní ni àmọ́ bí mo ti bá yín sọ̀rọ̀ yìí mọ̀dínà ti ra pọ̀ mọ́ àwọn women's wing association of boxing sport ó ti darapọ̀ mọ́ wọn dáadáa ara rẹ̀ ti yá tí gbogbo ikùn rẹ̀ ti nà gan ọlọ́run ẹsẹ̀ rí ọlọ́run lára mi ẹ̀yẹ́ kan ṣẹ̀ rí ọlọ́run. ok gbogbo bá ṣe jẹ́ màá jẹ́ kó mọ̀. lónìí sá. màá jẹ́ kó mọ̀. lónìí ẹ ṣe gan-an. First lady woman ló ń ṣe o. jẹ́ mo lè wá sọ fún ọmọkùnrin yìí pé ìyàwó mi ti sọ ọ̀túnù àbí ọgbọ́n wo mo lè fi sọ fún pé kó bá mi wá mi nà I don't even know. ṣàánú fún wa Olúwa gbọ́ àdúrà wa gbọ́ àdúrà wa Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Thank you, Jesus. 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 Bàbá wa, bí a ti ń gbàdúrà lọ, ẹ̀mí mọ́ mú wa rí wípé nínú ìrìn àjò ayé yìí kì í ṣe màdámù nìkan níyàwó tẹ́ fẹ́. Lóòótọ́ ni mo ti fẹ́yàwó kan tẹ́lẹ̀ kó tó di pé mo fẹ́ òun ṣùgbọ́n ìyẹn ṣaláìsí kí n tó fẹ́ òun. Thank you, Lord. Thank you. Ẹ má bínú sá o ǹjẹ́ arábìnrin yìí ti bímọ fún yín kán tó papòdà àbí wọn ò bímọ rárá. ó bímọ fún mi ó bí ọmọkùnrin kan fún mi. ẹ má bínú sá ọmọkùnrin tẹ lọ́bí fún yín yẹn nǹkan. ọmọ náà ti ṣaláìsí òun náà ti kú. ẹ̀mí mímọ́ bàbá níwájú ọlọ́run ọba tí a ò ní pè jẹ́ rírọ́ amúmi rí wípé májẹ̀mú kan wà láàrin ìyàwó yín àti ọlá yín lórí ọmọ yìí ǹjẹ́ ẹ mọ̀ sí bàbá wa. mo mọ̀ ìyàwó mi ò tètè sọ fún mi kó tó ṣaláìsí. ṣé àbá mi kówó dábàá kú wá ká imọ́ ṣọ́ọ̀bù náà à ní orí débi tá a máa rówó. ẹ kí lélẹ̀ 4-5 nínú 12,000 kí ló ṣẹlẹ̀ bínú pé kí ni ṣé mi ò ní sùúrù tó ni. ẹ ní sùúrù tó ẹ má bínú mo fọlọ́run bẹ̀ yín. pé kí ni. ẹ wò ẹ má pariwo ẹ mọ̀ nǹkan tó bá máa fi tó bí ọ̀tún là ń kọ́ díẹ̀díẹ̀ tí ń bá tà tí má tún ṣàjọ máa kó fún yín. madam ẹ ń tọ́ mi o mo ní sùúrù fún yín tó o ẹ wò tí ìbá ṣe ti condition tẹ wáyé tí ìbá ṣe ti condition yìí ẹ wò tí má máa fi dìwẹ̀ yóò láti bá débí tí mi bá rówó mi gbà pé wàhálà máa ṣẹlẹ̀ o kí ló ṣẹlẹ̀ gan-an táyọ̀ bá pé ẹ̀dẹ̀ níṣó lọ́rùn ẹ wà lára yín bẹ́ẹ̀ onígbèsè òṣì. ebi ní kí n máa níṣó lọ́rùn ní kí n máa níṣó lọ́rùn kí n máa níṣó lọ́rùn. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wà fún ọmọbìnrin yìí. mo jẹ wọ́n lówó ní mo jẹ wọ́n 12,000 mo dẹ̀ kó 4-5 fún wọn pé tó bá dẹ̀ máa tó bí ọ̀túnla o tí máa tajà díẹ̀ máa balance wọn kò sí kan tó sọ sí mi tán ọ̀rọ̀ tó tẹ̀ wá sọ tó dùn mí jù ni pé táyọ̀ bá pé mi kí n gbọ̀run lọ ọ̀rọ̀ yẹn tóbi. báwo tẹ̀lé jẹ́ kí wọ́n gbọ̀run lọ ò ní gbọ̀run lọ lágbára lọ kí ni gbogbo ilé báyìí sí i embarrassment yìí ti ń pọ̀ jù. ẹ jẹ́ ká fi yẹn lẹ́nà báwo ni ibi tẹ́yìn lọ. wà ókè o wà ókè rárá bí mo ṣe lọ ni mo ṣe bọ̀ ọlọ́run bí mo ṣe lọ mo ṣe bọ̀ ibi tí ò yẹ kí n dé gan mo débẹ̀
I'm telling you. I don't understand. Àbí kí ni gbogbo ilé ìbá ìtòrí Ọlọ́run? Ó dá. Ọlọ́run gba gbogbo ògo, a túbọ̀ tẹra mọ́ àdúrà wa náà ni. Báwo la ṣe fẹ́ sanwó ilé ìbá yẹn sí? Torí àdúgbò tó ń pa ẹ̀mí ò láìkẹ́ rárá. Mo ti sọ fún un tí bá máa fi tajà díẹ̀ títọ́ ọ̀tún la máa balance owó ẹ̀. Kí lẹ́yìn tí wàá rí jẹ báyìí? Jẹun kẹ̀ ṣé oúnjẹ máa lọ lẹ́nu mi ni. À ń sọ̀rọ̀ pé mo rí nǹkan kan mú bọ̀, òun sọ pé oúnjẹ. Ṣáàfin lẹ̀ báyìí náà. Ẹ jẹ́ fún yín lẹ́ran dídí, ẹ dẹ́ lọ fi mu gàrí ńlé. Ó wà okay. Ẹ wà okay. Mo jẹ́ ń wọlé lọ. Ẹ náà mu gàrí, kò sí kankan lé ló ń ṣe mí. Ọlọ́run. Tó nìyẹn fẹ́ ṣe gbogbo ilé ìdábà yìí, ẹlẹ́dàá mi. Má ní kò sùn mí rán ni mo pa ilé ìsún mi o, bùkátà ètò ìjọ ẹ̀mí mi lọ báyìí. Bàbá gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, mo wá bí nítorí ọkọ mi ni o. Ẹ ṣàánú mi, ìdààmú yìí ti pọ̀ jù. Àríjẹ àrímọ àríwọ̀. Kí ló dé? Gbogbo ibi tọkọ mi ń lọ tó ń wáṣẹ́ sí lọ́tún lọ sí kò ríṣẹ́. Torí mo ṣe sáré wá di ní pé kẹ́ ìṣàánú wa kọ́kọ́ bí ṣe máa jẹ́yàn láyé bí ó ṣe máa mówó nu owó tó máa ná owó òun ló gbé mi débi bàbá. Ọ̀kárí kò jù bẹ́ẹ̀ lọ àbí. Kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó júwe èmi fún wọn wọ́n ti mọ̀ wípé èèyàn kì í bẹ́kún wọlé èmi àrólé ìrókò olúwerè ó sì tún bọ́kún òun jáde. Bàbá mi o èkú dúdú abojú ráíráí òòṣà ńlá abara miọ̀miọ̀ ẹ̀gbọ́n tó mọ yín wí. Wò mí ọkọ rẹ tó wá ń sọ yìí bàbá mi ní kò gbórí ọlá wáyé bẹ́ẹ̀ ni wípé kódà kò tiẹ̀ àyànmọ́ rẹ̀ ò tiẹ̀ jọmọ́ ká súnmọ́ sàkà ní owó kódà òun gan ní kó bá ọ pàápàá àbó òfin ilẹ̀ ọ̀ lọ́rẹ̀ ìfẹ́ lómi. Bàbá mi ò lè fọkọ mi lẹ̀ o a nífẹ̀ẹ́ ara wa gan. Bá lè fẹ́ lómi ọ̀ lówó lọ́wọ́. Bàbá mo nífẹ̀ẹ́ ọkọ mi nífẹ̀ẹ́ mi ọkọ mi nífẹ̀ẹ́ mi débi wípé mo mọ̀ pé kí ló ṣẹlẹ̀ mi ò lè fọkọ mi lẹ̀ ṣé bí torí ẹ̀ mo ti gbéra mi wá bí gbogbo ọ̀nà gbogbo èrè tẹ́ máa rìn gbogbo nǹkan tẹ́ bá ní kí n ṣe fún ọkọ mi gbogbo nǹkan tẹ́ bá ní kí n ṣe fún ọkọ mi yọ̀bí tó máa fi jẹ́ èèyàn tó máa fi máa mówó nu owó kò sára tẹ́ ní kí n dá fún tí mi lè dá bàbá. Má ṣe torí mo ṣe wà. Obìnrin gidi ni ọ́. Ilé filẹ̀. Jẹ́ n bí bàbá mi léèrè. Bá mi bí wọ́n. Èkú dúdú o. Ẹ̀gbọ́n tó ọmọ yìí wí. Ó lóun ò lè fọkọ òun lẹ̀. Bàbá mi ọ̀nà wo láàgbégbà. Ẹ káre. Àròkọlẹ̀ lọ́jọ́ ayaba. Ààbò àkọlẹ̀ ní ti wàrà. Àdíàbò àṣàmọ̀. Ààbò fún arúmọ̀. Èyí tí sọmọ kẹyìn ìwọ lẹ́ńjẹ tí wọ́n ní kí wọ́n rúbọ nítorí ayé ìrọ̀rùn. Òdìmọ̀dìmọ̀ rere. Wá lọ dìmọ̀ fún kú kó o dìmọ̀ fárùn òṣìnà rere wá lọ rè ṣìnà ọlá fún. Yọ̀mí. Yọ̀mí ọmọ Àjọkẹ́ òṣìnà rere wá lọ rè ṣìnà fún. Bàbá mi. Bàbá mi lẹ́ẹ̀ lówó. Bàbá ẹ ṣé o. Àmọ́ n tí bàbá mi wá ń sọ fún mi ni wípé ọlẹ́ ayọ̀ tí ń bẹ́nu rẹ̀ yìí òun là á lò. Bàbá ẹ fẹ́ fi ọmọ mi ṣògùn owó ọmọ mi máa kú lẹ́yìn sọ fún mi yẹn. Kò sí ohun tí yóò sọmọ rẹ kódà ọbí láyọ̀ àtàlàáfíà àmọ́ tó kàn wá níbẹ̀ ni wípé bọ́ọ̀ bá bí náà kò lè dàbí alára àmọ́ ọ̀fọwọ́ dára. Bàbá ẹ jẹ́ gbọ́n yíyé dáadáa máa bímọ ìláyọ̀ àtàlàáfíà tí kankan ò ní ṣe. kódà péré lọ́gọ́jì. Tó bá jẹ́ pé ó fẹ́ rí bákan náà ṣe bí owó máa dé máa fowó tún ṣe máa fowó dára fún un a ní kọ́kọ́ mi ṣáà ti lówó lọ́wọ́. irú àwọn tí bàbá mi ń fẹ́ rè téèyàn bá ti wà tó láyà bíi kìnìún wò mí ẹ fowó dára ẹ fowó dàbí alára ẹ tún fowó dára tí ó ju ara lọ. Bàbá mi wọ́n láwọn ó ṣe. Pẹ̀lẹ́ fún mi pẹ̀lẹ́ Ọlọ́run àkókò bá mi fún ẹ lálàáfíà. Fọkàn balẹ̀ o by the time tí gbogbo oògùn yìí bá máa fi ṣiṣẹ́ lára ẹ you be fine ṣùgbọ́n pẹ̀lẹ́ ara ni mí ni Ọlọ́run ò ní fara ní ẹ àlejò láìsàn yìí jẹ́ lára ẹ á lọ lágbára Ọlọ́run. Mi ò òkè o. Pẹ̀lẹ́ má jà. Ọkọ mi
Ẹ wò, ẹ jọ̀ọ́, ẹ bá mi tọ́jú ọmọ wa o, ẹ bá mi tọ́jú Ṣọlá. Kí ló ṣe é tó ń sọ̀rọ̀ báyìí? Èmi àti ẹjọ́ bí Ṣọlá ni àjọ máa tọ́jú ẹ̀ náà ni. Má gbé yẹn wá o. Má tẹ̀ gbé yẹn wá, má sọ yẹn rárá. Kò sí nǹkan tó máa ṣe ẹ́ o. Tèmi yé mi. Mo ti ṣẹ̀yìn, mo ṣẹlẹ̀ dání. Ṣe mí kẹ́. Mi ò rò pé o ṣe nǹkan kan fún mi. Kí ló ṣe fún mi? Mo ti rin àwọn ìrìn kan tẹ́yìn fúnra yín ò mọ̀ sí. Kódà mo ṣe àwọn nǹkan kan lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa. Fún mi kí ló dé tó ṣe báyìí? Mi ò rán iṣẹ́ ọba má ṣe yẹn. Ọba má ṣe yẹn odidi ọmọ, ọba má ṣe yẹn. Ìṣẹ́jọ́ mi. Ọlọ́run àti ẹ̀kọ́ kọ́ bá mi fún ẹ lálàáfíà náà. Tí tó bá ti gbádùn àá máa mọ nǹkan tá a máa ṣe. Ọba má ṣe yẹn, mi ò rán iṣẹ́ rárá, mi ò kánjú débẹ̀ yẹn, má ní sùúrù. Kí ló ṣe? Ṣó máa mú mi. Mo ní díẹ̀ sí náà. Fún mi. Stop ẹ̀ jà ní fún mi má ṣe. Fún mi. Mo dáná. Fún mi. Mo gbé mo dáná. Fún mi. Òun ló gbé gbogbo gbèsè yẹn pátápátá. Mi ò mọ̀ sí tẹ́lẹ̀. Àmọ́ padà sọ fún mi kó tó kú. Bàbá, nígbà mìíràn ẹ̀mí Ọlọ́run máa lo ẹlòmíì láti jẹ́ pàṣán fún oníṣẹ́ ẹbí. Ọlọ́run yìí kan náà ló á lo ẹlòmíì láti jẹ́ olóore aláàánú fún ẹlòmíràn. Lódodo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò fi taratara kan yín o. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ nípa ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n tẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa nípìnlẹ̀ ẹ̀. Òun ni ohun tí ó ń ṣẹlẹ̀ yìí bàbá. Ọlọ́run fẹ́ lo arábìnrin yìí láti fi táṣìírí iṣẹ́ ẹbí tí ẹ ti ṣe. Òun ló sì jẹ́ pàṣán nínú ayé yín. Madam, ẹ má bínú. Ǹjẹ́ ẹ lè sọ fún wa lójú bàbá wa, kẹ́ ẹ sọ fún bàbá wa ohun tí ẹ mọ̀ lórí ọmọ tí wọ́n sọ pé ó kú yìí? Jésù Kristi. Màmá, ṣe bí ọmọ yín nìyí? Ṣé òun nìkan ni? Àwọn méjì ni. Ìkejì ẹ̀ ńkọ́ màmá? Ti ṣaláìsí. Ó ti ṣaláìsí. Ṣé ẹ fẹ́ kélé náà ṣaláìsí? Tí ẹ bá fẹ́ kó wà láàyè màmá, ẹ nílò ní wákàtí yìí kí ẹ sọ ohun tí ẹ mọ̀ lórí ikú arákùnrin. Gbọ́. Kí ló mọ̀? Ó dẹ̀ dá wọn lóhùn. Mo mọ̀. Ìwọ ló pa Ṣọlá. Ìkàmà ni ẹ̀. Ó dẹ̀ pa ọmọ yẹn. Dáríjì mi ní ọmọ. Ìkà ló ṣe. Àṣìṣe ni. Màmá wa, ẹ̀yin ò wá mọ̀ ní wípé ọmọ tí ẹ ṣekú pa yìí òun ló fa sábàbí ọmọ tí yín tiẹ̀ ló kú. Eléyìí tó wà lórí àìsàn yìí àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí pátápátá torí pé igi ọlá ìdílé yìí òun ni ọmọ tí ẹ̀yin pa yìí jẹ́. Ṣọ́tọ̀ ṣó ni bó ṣe finish life mi ṣọ́tọ̀. Ó dẹ́ dùn kan kó tó wọlé yìí. Ó dùn ló dé. Ṣó bá mi jìyà ó bá mi jẹ anything. Ó dùn ó dé ni ẹ. Ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún yín màmá. Àṣìṣe ni. Bàbá wa tí mi ò bá ní parọ́ fún yín ṣe rí gbogbo ohun tí ẹ̀ ń wò yìí jígí ni. Ó lè fọ́ nígbà tá a lérò torí pé ẹni tẹ́ ti fi pélé ọ̀la ó ti lọ. Alàgbà ẹ torí Ọlọ́run
ẹ bá mi fi àdúrà jagun mi ò fẹ́ gbogbo ohun tí mo ní pátápátá mi ò fẹ́ kó lọ ìyà ti jẹ mí tó mi ò rówó ná mọ́ gbogbo iṣẹ́ mi ó ti lọ lẹ̀ pátápátá ẹ bá mi fàdúrà jagun ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ alàgbà. síbẹ̀síbẹ̀ Olúwadára bàbá wa ṣe rí ọba Ọlọ́run tẹ́ ń wò yìí ọba aláàánú ni níwọ̀n ìgbà tí ẹ bá ti ṣetán láti súnmọ́ tí ẹ ṣetán láti súnmọ́ pẹ̀lú àwẹ̀ àti àdúrà gidi ó ṣeé ṣe nínú àánú ẹ̀ kí ẹ rí àánú gbà. ní báyìí mo ti ṣetán ní báyìí. orúkọ Jésù àmín Jésù orúkọ Jésù àmín ní agbára ẹ̀jẹ̀ Jésù.